Ẹ kú déédéé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohun Àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò Ohun Àánú wa yìí la ti ń ṣíra wa létí. Ibẹ̀ la ti ń gbara wa níyànjú. Ibẹ̀ la sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Àwọn alénipa ò ní rí ọmú lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Kí ni Ohun Àánú tòní? Báwo lèèyàn ṣe ń lo oògùn àìsàn téèyàn ò mọ̀? Ọ̀nà wo lèèyàn ṣe ń tọ́jú ẹni tá àmọ́ ohun tó ń ṣe? Gbógun alénipa bá ń rọ̀ gìrì nínú ayé ènìyàn téèyàn ò sì dá mọ̀. A jẹ́ pé oko olóńgẹ́ lèèyàn ti ń ṣayé nù. Wọ́n ti ìbéèrè kan tárábìnrin kan béèrè lọ́wọ́ mi láìpẹ́ yìí. Ó wí pé, pásítọ̀, kí ló dé o táwọn abarapá ṣe ń ṣàdédé kú lójijì láyé tá a wà yìí? Táwọn tí ó ṣàìsàn lánàá tí ó fi ṣàdédé fò sánlẹ̀ tí wọ́n dèrò ọ̀run. Táwọn tó bá sì ṣàìsàn ráńpẹ́ yóò fi fò sánlẹ̀ tí wọ́n kú lójijì. Táwọn tí ò sì níṣòro lánàá tí ó wà máa hùwà bí asínwín lónìí. Jẹ́ kúkú dáhùn ìbéèrè ní gbàgede. Kíkó wa tún lè kẹ́kọ̀ọ́ míì láti mọ àṣírí ìkọ̀kọ̀ táwọn agbára òkùnkùn fi ń jà àwọn ọmọ Ọlọ́run lógun. Ṣé ìwọ náà mọ̀ pé àìní ìmọ̀ á máa múni ṣègbé? Òkùnkùn ní bá wọn kúkú oníkú lórúkọ Jésù. Àmín. N ò ní gbàgbé brọ̀ṣẹ̀gẹ́ ní ìlú kan tí mo gbé rí. Orúkọ tí gbogbo ènìyàn ń pè nìyẹn láwọn ọdún kan sẹ́yìn. Brọ̀ṣẹ̀gẹ́ tí mò ń sọ yìí ó lọ́dẹ orí díẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rí ìmúra rẹ̀ àti sọ̀rọ̀ ẹnu rẹ̀, ẹ tètè mọ̀ lóòótọ́ pé ó ṣeé ṣe o kí brọ̀ṣẹ̀gẹ́ kó jẹ́ni tó kàwé púpọ̀, tàbí pé bóyá ó ti fìgbà kan gbé nílùú òyìnbó rí. Lọ́jọ́ kan mo wádìí rẹ̀ o, ohun gan tó ṣe arákùnrin yìí, torí ó ṣeé ṣe kó jẹ́ pé igbó ló fà á, tàbí ó ti tọwọ́ bọ ohun tí ò yẹ kó tọwọ́ bọ̀. Nínú ìwádìí mi nígbà tí mò ń sọ yìí, brọ̀ṣẹ̀gẹ́ ò mú gbórí o, kódà wọ́n fi dá mi lójú pé kò tiẹ̀ mu sìgárì. Ìlú òyìnbó lọmọ ọlọ́mọ wà jẹ́jẹ́ ń jẹ́jẹ́ níbi tó ti ń ṣiṣẹ́ àṣekára káyé rẹ̀ kó lè dáa sí. Ó ti pẹ́ púpọ̀ tó sì ti ń gbé orílẹ̀-èdè Amẹ́ríkà. Ìyá rẹ̀ sì ti ṣe o kó padà wá sílé, ṣùgbọ́n brọ̀ṣẹ̀gẹ́ ó dá ìyá rẹ̀ lóhùn pé kò sí ohunkóhun tó wà ní Nàìjíríà o tóun lè sinmi lé. Ìyá yìí fọ̀rọ̀ lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ kan, wọ́n sì mú jáde láti wá ọ̀nà àbáyọ. Ẹ wò ó, bàbá tó ṣoògùn fún wọn fi dá wọn lójú pé ọmọ wọn ó padà wálé o kóṣù mẹ́ta tó pé. Àmọ́ ó bá ti padà dé, ó di dandan o kí wọ́n ta ẹ̀jẹ̀ ẹyẹ ilé kan sílẹ̀ fún nítorí àtúbọ̀tán iṣẹ́ òkùnkùn yìí. Ìkìlọ̀ tó sì wà níbẹ̀ ni pé wọn ò gbọ́dọ̀ ra ẹyẹ ilé tá à ń sọ yìí pamọ́ dé. Wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ fojú gánni rẹ̀ ná kí wọ́n tó lọ ra ẹyẹ ilé náà. Ẹ wò ó, lẹ́yìn oṣù méjì àtọjọ́ mẹ́rin, ṣàdédé ni brọ̀ṣẹ̀gẹ́ dé o sílé wọn ní nǹkan bí aago kan àbọ̀ òru. Gbogbo ìlàkàkà wọn láti rí ẹyẹ ilé rà lọ́jà ó já sí pàbó. Ṣẹ́yìn náà mọ̀ pé ẹni máa ṣe bí ò láròjinlẹ̀. Ọpọlọ wọn ò sọ fún wọn pé bí ọmọ wọn bá lọ dé lóru ńkọ́. Ẹ wò ó, ilẹ̀ mọ́ gbẹrẹgbẹ́ o kí wọ́n tó rí ẹyẹ ilé rà. Nígbà tí wọ́n ó sì máa fi ṣètùtù, ẹ̀pà wọn ò bóró mọ́ o lára brọ̀ṣẹ̀gẹ́. Láàárín oṣù mẹ́ta, ìràwọ̀ ọmọdékùnrin yìí ó sì gbéra pá láti ìràwọ̀ ológo ó bọ́ sí ìràwọ̀ olófo. Ẹ wò ó, báyìí bá wà láti bá brọ̀ṣẹ̀gẹ́ ní gbólóhùn, yóò fi dá wa lójú pé àwọn àlá kan wà tóun ti ń lá o ṣáájú kóun tó fò dìde lójijì láti ìlú Amẹ́ríkà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má jẹ́ á gbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lé lórí o. Báwo lèèyàn ṣe ń lo oògùn àìsàn téèyàn ò mọ̀? Ọ̀nà wo lèèyàn ṣe ń tọ́jú ẹni tá àmọ́ ohun tó ń ṣe? Gbógun alénipa bá ń rọ̀ gìrìgìrì nínú ayé èèyàn téèyàn ò sì dá mọ̀. A jẹ́ pé oko olóńgẹ́ lèèyàn ti ń ṣayé nù. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Bọ̀dá kan kúkú kàyéfì kan nígbà kan rí. Ohun tó dé bá bọ̀dá yìí ó ṣàjèjì sọ́pọ̀ èèyàn púpọ̀. Bọ̀dá yìí ṣe ohun gbogbo lálẹ́ àná bí gbogbo àwọn yòókù ti ń ṣe nínú ilé. Ó jẹun, ó wà níwájú ìta pẹ̀lú àwọn ará ilé rẹ̀, wọ́n sì ń tàkùrọ̀sọ. Láìpẹ́ gbogbo wọn wọ yàrá wọn lọ láti lọ sùn. Ṣùgbọ́n nígbà tí wọ́n ó fi bá òkú rẹ̀ lórí bẹ́ẹ̀dì láàárọ̀ ọjọ́ kejì,
aṣọ orí bẹ́ẹ̀dì àtàṣọ ìbora wọ́n ti lọ́jú pọ̀, gbogbo ibi tí hò sì wà lára bọ̀dá yìí lẹ̀jẹ̀ ti ń dà á jáde. ọ̀rọ̀ mi ò yé ọ. mo ní àwọn tó kọ́kọ́ rí sọ pé ẹ̀jẹ̀ ń yọ lójú, ẹ̀jẹ̀ ń yọ nímú, bẹ́ẹ̀ ló ń yọ létí, ló ń yọ lẹ́nu, ló ń yọ lójú ara, ló sì ń yọ ní ihò ìdí rẹ̀. pásítọ̀ rẹ̀ ló wá ń sọ pé òun ò sì rí ìṣòro kankan nínú ayé bọ̀dá náà àyàfi àwọn àlá kan tó sọ pé òun ńlá léraléra. ẹ wò ó, nínú àlá méjì tí pásítọ̀ yìí rọ́, ibẹ̀ ni mo ti mọrú ogun tó ń jẹ arákùnrin yìí. ogun alénipa ni mo pè fún wọn lọ́jọ́ tá à ń wí yìí. ẹ wò ó, ogun alénipa kì í ṣogun yẹpẹrẹ o. wọ́n ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fúnru pásítọ̀ tá a yàn tì ọ́. àìmọye àǹfààní anointing rẹ̀ ló ti ń jẹ láìmọ̀. àìmọye ìgbà tádùá rẹ̀ bá ọ lé àwọn ogun tí ò láàánú padà lẹ́yìn rẹ̀. àìmọye ni o, àìmọye lórí ọ̀fẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ tó ti gbà ọ́ là tó sì ti gbẹ̀mí rẹ̀ là tọmọtọmọ. ṣe erógun alénipa tí mò ń sọ yìí, lára àwọn ogun òru tó burú jù ló wà. àránsí agbára òkùnkùn sí ni sábàbí rẹ̀. ẹlòmíì á sùn, wọ́n á sì bẹ̀rẹ̀ sí í lé bí ìgbà tó lóńgbò bá ń léku. ẹlòmíì á sùn, á sì bára rẹ̀ nínú ìdààmú ńlá, bóyá wọ́n ṣe ráyọ̀tì lójú àlá ni tàbí rògbòdìyàn ó bẹ́ sílẹ̀ lójú àlá rẹ̀. ẹ wò ó, àtúbọ̀tán àwọn àlá yìí ni pé bẹ́ni náà ò bá bá lọ, ó ṣeé ṣe kó dọlọ́kùnrùn tàbí kí wọ́n dágbádá ìsàn sínú ayé onítọ̀hún tí ó máa sìn káàkiri. nítorí gbogbo kìràkìtà ojú oorun yìí a máa ba àwọn ẹ̀yà ara jẹ́. bẹ́nìkan bá sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó sì ń gbin lójú oorun rẹ̀ tàbí ó ń dún bí ẹni tó ń pọ̀kọ́ akú, bá tètè fọwọ́ lu ń tọ̀hún o, nítorí pé ó ti bọ́ sínú agbami wàhálà àti ìdààmú ńlá lójú àlá rẹ̀. ó sì ṣeé ṣe o káwọn ogun alénipa yìí kó máa dààmú rẹ̀ lójú àlá. bó bá sì béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó rí lójú àlá, ó jẹ́ dandan kó sọ fún ọ pé bóyá wọ́n ń lé òun lójú oorun ni tàbí òun wà nínú ìdààmú ńlá kan àbómìí. ọ̀nà míì tó gun yìí lè gbà wọnú ayé ènìyàn ni pé bó o bá láwọn òbí tàbí mọ̀lẹ́bí kan tó ń ṣáájò lórí rẹ, àwọn àjọ̀nú àájò yìí yóò wá bá ọ lójú oorun láti gbéṣẹ́ tá a rán wọn lé ọ lọ́wọ́ o. ẹ wò ó, nítorí ìmúra wọn àti ọ̀nà òdì tí wọ́n ń gbà ṣe ohun gbogbo, bó o bá rí wọn lójú oorun, ìgbàgbọ́ rẹ ni pé wọ́n fẹ́ pa ọ́ lára, wọn a sì máa sá. bẹ́ẹ̀ ni àwọn náà ó sì máa sá tẹ̀lé ọ láti jíṣẹ́ òkùnkùn wọn fún ọ. bó o bá sì ń pe fáyà lé wọn lórí, bẹ́ẹ̀ ni wọ́n ó máa sá padà, wọ́n ó sì tún padà wá o. nítorí ẹni tó bá rán níṣẹ́ là ń bẹ̀rù, a kì í bẹ̀rù ẹni tá a jẹ́ fún. torí ẹ̀ ni mo ṣe sọ fún ọ pé ìmọ́lẹ̀ ìrere gbọ́dọ̀ dé ọ̀dọ̀ àwọn òbí rẹ o. o gbọ́dọ̀ rí dájú pé ó fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn, káwọn náà lè máa sin Ọlọ́run tí wọ́n náà ń sìn. bó o bá bára rẹ nínú ìdààmú ojú oorun tàbí wọ́n ń lé ọ kiri láì sinmi, má fojú fo pé àlá lásán ni o. àìmọye àwọn ènìyàn nírú àlá báyìí ti sọ di ìdàkudà nínú ayé tá a jọ wà yìí. ogun alénipa ló ń jẹ́. wò ó, dojú àdúrà kọrú ogun bẹ́ẹ̀. bó o bá sì fẹ́ sùn ní gbogbo àṣálẹ́, máa lo àṣẹ kan nínú sáàmù orí 3 ẹsẹ̀ 5 tó wípé èmi dùbúlẹ̀ mo sì sùn mo sì jí nítorí Olúwa tì mí lẹ́yìn. kó o sì pàṣẹ fẹ́mi òkùnkùn yìí pé kí wọ́n gba ilẹ̀ ibòmíì lọ. a jẹ́ pé o ti bọ́ nínú ogun níhà àbí kan nù. kó o sì tún máa rántí ọ̀rọ̀ mi tí mo sọ pé báwo lèèyàn ṣe ń lo oògùn àìsàn téèyàn ò mọ̀, ọ̀nà wo lèèyàn ṣe ń tọ́jú ẹni tá a mọ ohun tó ń ṣe é. gbógun alénipa bá ń rọ̀ gìrìgìrì nínú ayé èèyàn téèyàn ò sì dámọ̀, a jẹ́ pé oko olóńgẹ́ lèèyàn ti ń ṣayé nù. ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ti ọ̀sẹ̀ yìí. mo gbàdúrà, gba abẹ́rẹ́ àjẹsára lọ́wọ́ ìdààmú ojú oorun lónìí lórúkọ Jésù. ìṣẹ̀dá rẹ ò sì ní rógun òru lórúkọ Jésù. báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.